lówó ẹni gbangba ní ọ̀gá rárá ifá mo fẹ́ dẹ̀ ní gbangba ọ̀gá rárá ifá kórèdé àrẹ̀mọ olójooru ọmọ táyà bá bí ẹ̀yà ní ojú ọkọ̀ dédé jọba bá ẹ̀ jù. Rasaki yọmọba akórèdé Rasaki yọmọba orí ẹ̀ ló wà lọ́rùn ẹ̀. Rasaki yọmọba ọmọ olójooru Rasaki yọmọba ọmọ ọba ní Rasaki yọmọba. Arọ́wọ́sà yẹ fọwọ́ ajé yẹn bá mi ládàá bàbá mi. Ìwà kò ní kú tẹ̀tẹ̀ ò ní sùn tẹ̀tẹ̀. Màmí Adékúnlé Baboko. Bọ́lá àrọ̀ yìí dènà. Àrọ̀ yìí dènà ìbá gbàlù kí ọjọ́ yìí dènà ọ̀la o. Àrọ̀ yìí dènà. Èyí olùkọ́ màmá bá tóbi. Àrọ̀ yìí dènà. Ìdènà. Àrọ̀ yìí dènà. Èyí olùkọ́ gbàlù kí ọjọ́ yìí dènà ọ̀la. Àrọ̀ yìí dènà. Àkìlàgbà. Àrọ̀ yìí dènà. Ilé eléré là ń bọ́rin tuntun. Yèyé mi bẹ̀rẹ̀ sọ́mọ dúpẹ́ o ìyá mi. Yèyé mẹ́tọ́ gbogbo torí òkè pátápátá lọ́dà kábíyèsí olójooru. Ẹ kú palẹ̀ mọ́ next month. Èmi ni mo wá ṣeré ọdún. Aláwọ̀ bàbá wà ní sìnkànnìkànnì. Ilé eléré là ń bọ́rin tuntun. Ilé eléré là ń bọ́rin tuntun. Ilé eléré là ń bọ́rin tuntun oníjàyè. Àlàó ti dóde pẹ̀lú àròyé ògòdó fámú gbórin dóde pẹ̀lú àròyé o. Ilé eléré là ń bọ́rin tuntun. Ṣé ìwé ilé eléré là ń bọ́rin tuntun? Babaláwo Ilé eléré là ń bọ́rin tuntun. ó ṣe mo dúpẹ́ ìyàmì nínú rẹ̀. Àlàó ti dóde pẹ̀lú àròyé. Ẹ̀gbọ́n yeye lúbẹ̀. Àlàó ti dóde pẹ̀lú àròyé. Ilé eléré là ń bọ́rin tuntun. Bàmí Adékúnlé wa bó kó sọ fún wọn pé olóògùn tó torí ẹ̀sà. Mi ò gbọ́. Àgádágoro àgádágoro babaláwo àfà wòlíì pásítọ̀ paparazzi àwọn adáhùn ṣe tó ń torí ẹ̀sà. Àgádágoro 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 babaláwo ẹkú palẹ̀ mọ́ ọdún eré fátóbi ògòdó ni àlùbáríkà. Àgádágodo bínú kì í lọ dànù sí. Olú olódòrú bàbá mi yé. Bàbá mi yé sanwó bá tóbi ọkọ òrèbé. Ẹ jẹ́ nǹkan yẹn fún òrèbé òrèbé. Odóbo dákúrò sí bàbá mọ́kọ́mọ́kọ́. Òrèbé òrèbé kíkún náà ṣe òrèbé fún ẹ. Àrọwọ́ sáyé sẹ́mi lọ́wọ́ sẹ́mi lọ́wọ́ sẹ́mi lọ́wọ́ ọwọ́ rẹ̀ lọ tùtù lápò mi. Sẹ́mi lọ́wọ́ sẹ́mi lọ́wọ́ sẹ́mi lọ́wọ́. Olóògbé bàbá èjì rẹ̀ kéjì rẹ̀. Sẹ́mi lọ́wọ́ sẹ́mi lọ́wọ́ sẹ́mi lọ́wọ́. Sẹ́mi lọ́wọ́ sẹ́mi lọ́wọ́. Àlùjọ kan torí olójooru sódàmọ̀ Afọlábí òní pẹ́ẹ́dẹ́. Báwo 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 báwo. Bàmí gbanigbani tó ń gbẹgbẹ ni ọkọ Abigẹ babarowo sáyé adùnbárin má kò sí ọkọ Bùnmi olóṣìkọ ẹni tó lówó baba Razak tó jẹ́ pé owó ọlọ́lá tó ń bá agbé ìṣe ló ń lékún agbọ̀n tó ń bá rìn dọ́lọ́mọ ọba bẹ́ẹ̀dún jọ bí ohun tí ò bá sí ní lójú kìtì ní lẹ́nu Àfọlábí olójooru bàbá mi ni lójú wọn lọ́lọ́run ṣe dé bọ́bọ̀ olójooru lójú wọn lọ́lọ́run ṣe dé. Bàbá olójooru ohun tó lọ fún bàbá olójooru lọ́dún mẹ́wàá lójú lọ́dún kan lójú wọn lọ́lọ́run ṣojú. Àlàó olójooru ní tọ́lọ́hùn bàbá bìhùn bá ṣe yọrí òun dà láyé olóhùn ọpọlọhùn lè sì gbé ògòdó fani ìwújà ń bàmí Àlàó ó gbé mi jáde mo kọ́ mọ̀ yan àlùbáríkà ara rẹ̀ Àlùbáríkà ara rẹ̀. àlùbáríkà ara rẹ̀ Àlùbáríkà ara rẹ̀. kò ní wọ̀ mí ẹ bá mi ṣàmì o. Àlùbáríkà ara rẹ̀. ẹ kọrin bàbá olóò. Bàbá olóò.
thank you. Ẹ má lọ fà ẹ má fagùn sọmọ lùgùn ní ní ẹ̀dẹ̀ ń fagùn àbí lùgùn tí wà lábẹ́kúta ẹ má fagùn. Iwájú ọmọ pálífàárì ká ọmọ yòó ní di asán bá mi pàtó fún Ifátóbi Ògòdó correction ìbílẹ̀ ọmọ Àlàó Kàndóso.